bá a bá dénú lé baálé ilé làkọ́kí elégbèjì àdá. bá a bá dénú lé ìyàwó ilé làkọ́kí elégbèjì ọ̀bẹ. mo kí yín tológun mo kí yín tẹ̀sọ́tẹ̀sọ́ gbogbo ibi tẹ́tí náà àǹfààní àti máa gbóhùn mi lálẹ́ tòní. ọ̀ọ́dì odùn bí ṣe láàfin náà látúnbà yín o. ó jẹ́ kí àdó gbọ́ kó lọ rò fóbẹ̀ bá a tún ti dé lálẹ́ tòní o. fáyìn tẹ́ ẹ ti gbọ́ wá tipẹ́ ẹ̀ràn orí bákan ni. àwọn adúpẹ́ fún ọlọ́run tó tún sọ wá látún ríra padà lálẹ́ tòní. ọpẹ́ wa padà sọ́dọ̀ ọlọ́run. ẹ̀yẹ́ sẹ́ darapọ̀ wọn nìkan ní Bowen 101.9 FM ìwó náà lè gbọ́ lọ́wọ́. ètò àwọn akọni ilẹ̀ wa náà ló sì ń gorí afẹ́fẹ́. bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi ẹtún lè lọ máa wò mí lójú òpó ìbánidọ́rẹ̀ẹ́ ti Facebook Joseph Akande. ẹnu mi àgọ́ bólúwa ti fẹ́ la fi gbé ojú òpó ti Joseph Akande yẹn ó ní kọ́nù kọ́wọ̀ kan lọ́wọ́ gbogbo ẹ̀ náà ní ó padà dà bólúwa ti fẹ́ náà ní a fi gbé mẹ́fà tí ń bọ́ alọ́wọ́ náà láàmú bò ká kò sí àìkọ́ àwọn agogo lẹ́nu bólúwa ti fẹ́ ẹ lọ tẹ̀ ẹ́ sójú òpó ìbánidọ́rẹ̀ẹ́ Facebook ẹ máa wò mí kétékété mẹ́. bámi Sunday ojú àṣẹ pé original assembly ní abẹ́ròdé kò sí bó tilẹ̀ wù kó rí ìgbùdọ̀ mọ́kì àwọn bá mi méjèèjì kan bá mi Àkànbí Adébáyọ̀ ẹ̀jẹ̀ àtijọ́ sí lálẹ́ tòní. mo dúpẹ́ o gbogbo àtìlẹ́yìn gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátá tẹ̀ ń gbọ́ ilé pátá gbogbo yín pátá mú kí o torí gbogbo tó lè wù ká mọ̀ sọ tí ó bá sẹ́yìn olólùfẹ́ wa tẹ̀ ń gbọ́ wá sí là ń wí àmọ́ nítorí ìfẹ́ tẹ̀ ní sí wa tẹ̀sí mọ́ tẹ́tí gbọ́ wá dúpẹ́ o. wọ́n á lè mọ kàyín lẹ́yọ kọ̀ọ̀kan àwọn iye òyìn tẹ̀ ń gbọ́ wá Ọlọ́run nìkan ló mọ iye gbogbo yín tẹ̀ ń gbọ́ wá lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo yín pátá làlùlọ́gọ̀ ẹnu. Joseph Akande ló kọ́ mi mọ́ wọn lọ àṣà mọ̀ mo dúró ọwọ́ mi ò tó sí mo bẹ̀rẹ̀ ọwọ́ mi ò tó sí àgbà kan lónìí dẹ́gbẹ́ bulẹ̀ yẹ́kẹ́ mo dẹ́gbẹ́ bulẹ̀ yẹ́kẹ́ tán ìsìn wọ sí mi lójú ìsìn wọ sí mi lẹ́nu mo gbé sin dọ́jà ìsìn ọ̀tà mo tún gbé sin dọ́jà ìsìn olówó lórí wọn ní ta ni ó jẹ sin àdòbúlẹ̀ ká tí má ní máa kíra mi lákòókò ọlọ ẹni mo fẹ́ràn kí n máa kíra mi ẹ fọwọ́ sí ju.
bí wọ́n lọ́mọ tí ń mú yìí ká ọkọ̀ ẹ̀dà kan wá mo sì ṣe. wọ́n sàn ń kọ àyín asáàrí bàbá ọdẹ nísìnyí bá bàbá ọdẹ lọ asáàrí nísìnyí. àmọ́ sẹ́yìn tó máa ń mú lọ́wọ́ ní òròjúra àyà tí wọ́n dáhùn béèrè kan bí. mo tẹ̀sí rójúra àyè gbogbo ilé wọn ò sátẹ̀lé náà lóhùn gbà náà lọ́hùn. nítorí ipò tó wà lọ́wọ́lọ́wọ́ ẹ̀yin abiyamọ ẹ̀kú iṣẹ́.
Àjà sì gbé fún odidi 90 ọjọ́ 90 days. Nígbà tí Àjà ó dá padà báyìí bí níbẹ̀ ni ó dá padà pẹ̀lú ọ̀pá ọwọ́ rẹ̀, ẹ̀yẹlé èjìká rẹ̀ àti akọ agura tí ó ń lò tó fi ń ṣe agbára ńgbà náà lọ. Àjà tó gbé lọ yìí náà ló rò lágbára. Gbogbo nǹkan tí Àjà ń fún nígbà tó fi padà dé ló sọ di alágbára ńlá gan. Gẹ́gẹ́ bí ìtàn, gẹ́gẹ́ bí ìkọsẹ̀jayé rẹ̀ ẹnu mi àgò bó ti ṣe sọ tẹ́lẹ̀, èèyàn tí í ṣe
bá gbogbo pàtàkì ti kó lẹ̀ ń jẹ́ níwọ̀ gbèsè ayé tó ń gbé sànńdí máa sọ lọ́la gẹ́gẹ́ bí Akọni bí ìjọ náà lè máa fàyè tiẹ̀ gan náà máa sọ̀rọ̀ tó bá di lọ́la pé ẹ̀wù lágbájá àwọn ilé ń gbìyànjú náà ayé ẹ̀wù tàmọ̀dò àwọn èèyàn nù 08130345927. ló fi kọ́lé tiẹ̀ lọ́nà àrà. Bowen rédíò 101.9 FM wo àwa ní bàbá.
alára ní tòun ọ̀tọ̀.